ọmọ Ekeremadu ti sọ̀rọ̀. Ó dùn mí pé nítorí mi làwọn òbí mi ṣe dèrò ẹ̀wọ̀n. Omidan Sonia Ekeremadu tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ sẹ́nitọ́ Ekeremadu táwọn aláṣẹ kóòtù kan nílẹ̀ Gẹ̀ẹ́sì sọ sẹ́wọ̀n lórílẹ̀‐èdè náà nítorí tí wọ́n ló jẹ̀bi fífi ọmọ ṣe òwò ẹrú pẹ̀lú bó ṣe mú ọmọdékùnrin David wá sílẹ̀ náà láti yọ kíndìnrín rẹ̀ fi rọ́pò ti ọmọ ẹ̀. Sonia Ekeremadu ti sọ pé ẹ̀bi òun ni gbogbo ohun tó ṣẹlẹ̀ náà, èyí tó ń sọ àwọn òbí òun méjèèjì dèrò ẹ̀wọ̀n báyìí. Ọmọbìnrin náà sọ̀rọ̀ yìí lásìkò tó ń bá oníròyìn BBC kan sọ̀rọ̀ lórí ìdájọ́ náà. Ó ní inú òun kò dùn rárá sí bí ìdájọ́ náà ṣe lọ. Sonia ní ohun tó fojú hàn kedere báyìí ni pé nítorí ọ̀rọ̀ mi làwọn òbí mi méjèèjì ṣe kó sínú wàhálà ńlá yìí. Kò tẹ́ mi lọ́rùn rárá bí ìdájọ́ ilé ẹjọ́ náà ṣe lọ. Ọ̀pọ̀ èèyàn ni yóò máa rò pé nítorí mo jẹ́ ọmọ wọn ni inú mi kò ṣe dùn sí ìdájọ́ náà. Ohun kan ṣoṣo tó kù fún mi báyìí ni pé kí n gbé gbogbo ọ̀rọ̀ náà tì sẹ́gbẹ̀ẹ́ kan, kí n gbé àgbélébù mi gẹ́gẹ́ bí àyànmọ́ àti kádàrá mi. Àkókò rèé tí èmi pẹ̀lú àwọn ẹbí mi yòókù gbọ́dọ̀ gbọ́ ara wa yé dáadáa. A gbọ́dọ̀ ṣe ara wa lọ́kan ṣoṣo báyìí. Mo mọ̀ dáadáa pé nǹkan kò lè rí bó ti ṣe wà tẹ́lẹ̀ mọ́ fún mi rárá. Àwọn òbí mi ń ṣẹ̀wọ̀n nítorí mi báyìí. Ohun tí kò dáa gbáà ló jẹ́ fún mi àti fún ìdílé aláyọ̀ wa. Ní ìdáhùn rẹ̀ sí ìgbésẹ̀ táwọn òbí rẹ̀ gbé lórí bí wọ́n ṣe lọ mú ọmọdékùnrin náà wá sórílẹ̀-èdè United Kingdom láti yọ kíndìnrín rẹ̀ fi rọ́pò tiẹ̀, Sonia sọ pé òun ò mọ nǹkan kan nípa ìgbésẹ̀ náà rárá nítorí pé àwọn òbí òun ni wọ́n ń sáré kiri nípa bí àlàáfíà yóò ṣe padà sí àgọ́ ara òun láti ìgbà tára òun ò ti yá. Ó fi kún un pé mọ̀lẹ́bí bàbá òun ni ọmọkùnrin náà, kò sì sí àjọsọ pé bóyá wọ́n fẹ́ fún un lówó lórí ohun tó ṣe yìí. Ní ìparí ọ̀rọ̀ rẹ̀, Sonia ní ohun kan tóun máa ṣe báyìí ni láti máa ṣèrànlọ́wọ́ yòówù tí apá òun bá ká fún gbogbo àwọn ẹni tí wọ́n bá lárùn kíndìnrín lára bíi tòun yìí. Ó ní ṣe lòun yóò máa gbà wọ́n lámọ̀ràn pé kéèyàn lárùn kíndìnrín kì í ṣòpin ohun gbogbo. Ọjọ́ Ẹtì Friday ọjọ́ 5 oṣù 5 ọdún 2023 yìí ni àwọn aláṣẹ ìjọba ilẹ̀ United Kingdom dájọ́ ẹ̀wọ̀n ọdún 9 àti oṣù 8 fún sẹ́nitọ́ Ekeremadu nígbà tí ìyàwó rẹ̀ abilékọ Beatrice Ekeremadu gba ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 4 àti oṣù 6. Bákan náà ni dókítà tó bá wọn ṣiṣẹ́ náà gba ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 10 pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè ọ̀hún. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.